الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. mo kí wa kú ọ̀bọ̀ síbi dúkìrì màmúláàtì màlíyà tí a fẹ́ jọ jókòó ní orí rẹ̀ ní alẹ́ òní èyí tí ó fẹ́ jẹ́ àkọlé ọ̀rọ̀ wa ti tòní insha Allah ta'ala òun náà ni tí wọ́n ń pè ní al-muqayada. al-muqayada òun náà ni ó gbajúmọ̀ sí trade by barter. Eléyìí ó jẹ́ nǹkan tí wọ́n ti mọ̀ látàyè àtijọ́ òun ni wọ́n kọ́kọ́ mọ̀ ṣáájú kí wọ́n tó ṣe kíni wọ́n tó di pé ọ̀nà owó tà ń ná yìí. Láyé àtijọ́ ní tí wọ́n máa ń ná òun náà ní kẹ́lẹ̀ kó mú nǹkan tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ kó fi gba nǹkan tí ó fẹ́ ní bùkátà sí, kó fi oúnjẹ, kó fi gba aṣọ, kó fi bàtà gba nǹkan bàbá ń lọ. Ohun tí wọ́n ti máa ń ṣe láyé àtijọ́ nu. Àmọ́ nígbà tí yóò yá ó ní gold àti silver òdìpọ̀dé ó wá di pé wọn ò sí kíni mọ́ wọn ò lo pé máa mú goods fi gba goods mọ́ wọn ò lo kíni o trade by barter mọ́. Àfi àwọn tí wọ́n ń lò àwọn ìjọba máa ń lò ní ìlú kan sí ìlú kan tí ìlú kan fẹ́ máa ta nǹkan fún ìlú kan yóò sọ pé kì í ṣe owó ni owó fi ṣe kíni yóò máa fi gba nǹkan tí ó wúlò fún lù pé ká máa ta petrol fúlù kan ká máa fi gba àwọn nǹkan tó yẹ fáwọn oníbùkátà sí bá ń lọ. Owó inú kíni o tí wọ́n ń pè ní kíni o ọ̀yàdọ̀ tó ṣe yé ẹ mọ̀ yá mi eléyìí báyìí ìjọ tààrà fẹ̀ pé tabadulu an-nas al-ashya' wal-manafi' was-sila' baynahum min duni istikdam an-naqd láyé ní lo owó táwa ti lówó sí o ti kúrò ní kíni kí sí kíni mọ́ ìṣe ọ̀yàdọ̀ tá ti fowó kún eléyìí yóò ṣòwò nǹkan tó jẹ́ nǹkan nìkan ó fi gba nǹkan nìkan eléyìí ò sí tó burú ń bẹ̀ láti máa ṣe ṣùgbọ́n bí nǹkan wà ń bẹ̀ ọmọ ìyá mi náà ní pé àwọn májẹ̀mú kan bẹ tẹ́ pé bí kalẹ̀ fún kí àwọn májẹ̀mú yìí ní pé n tá a fẹ́ fún yàn àti tá a fẹ́ gbà ó gbọ́dọ̀ ní àwọn kankan tí ó pèsè la wọ́n ní pé àyẹ̀kúnà kullu min al-'aradayn àyẹ̀kúnà kullu من العربين من العرضين كن يو مباحا طاهرا منتفعا به مملوكا لصاحبه مقدور على تسليمه. عرض nǹkan tí ó jẹ́ goods tá a fẹ́ fi gba goods mi ó gbọ́dọ̀ jẹ́ kí ni o nǹkan tó jẹ́ pé mubaha nǹkan tí wọ́n fa láti pé Islam yóò dá ká máa lò ṣe pé kéèyàn mọ kí ni ní kò sí tó burú mbẹ kó lówó ni kò sí tó kí ni o kò sí tó burú mbẹ bí kí ló lẹ́yìn nísìn mákàrí sáyẹn nísìn wọ́n fẹ́ fi kó nǹkan abẹ́kọ̀ọ́ bí wọ́n fẹ́ fi gba ìwé tí wọ́n nísìn ilé òsì kí ni o kò sí tó burú mbẹ nítorí tọ́ nígbà tí lò ní pé èèyàn free láti ṣe kí ni o láti lò tọ́ ìrọ̀n wọ́n jẹ́ nǹkan tó mọ kí n lé pé mo fẹ́ fi ìwé wọ́n fẹ́ fi gba nǹkan tí ò mọ nǹkan tó bí nǹkan ẹ̀gbin pé Islam kò yọ̀ǹda fún láti máa lo irú nǹkan bẹ́ẹ̀ tó yẹ nǹkan ẹ̀gbin gbogbo tó jẹ́ mú nǹkan ẹ̀gbin pátá èèyàn gbọ́dọ̀ ta nígbà tí ó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ra èèyàn gbọ́dọ̀ ní ṣé yọ̀ ní tí èèyàn gbọ́dọ̀ ní èèyàn gbọ́dọ̀ ra èèyàn gbọ́dọ̀ ta ó túmọ̀ sí pé nǹkan ẹ̀gbin ni nǹkan ẹ̀gbin kọ́ a lè fi ṣe ìpààrọ̀ pẹ̀lú nǹkan kan tá a ní bùkátà sí mo ń tọ́fà ń bí ìkọ́ni nǹkan táyé pé èèyàn lè lò kì í sí pé nǹkan tí ò láǹfààní tó ti yé n tí ò láǹfààní àgbọ̀dọ̀ fi ṣe kéde torí ọkọ̀ dàbí àpé èèyàn náà pa tó ti yé ní ìsinmi yìí n tí ò sàǹfààní pọ̀ tó bá ní ìṣe pé kò sàǹfààní kì í ṣe kẹ́tẹ́ kó sàǹfààní o tó àǹfààní táwọn yìí náà ojú ọ̀nà ẹ̀ ti yàtọ̀ àwọn kan mẹ́tẹ́ pé kò láǹfààní láàrin abala kan tẹ́ pé ní àsìkò yìí wọ́n sì máa nǹkan tó ṣe kéde tó láǹfààní tó ti yé ọmọ àlàyé lè inshallah tó fẹ́ nípa pé àfààyàn rẹ̀ ṣàlàyé inshallah ta'ala ó wọ́n jẹ́ nǹkan tí wọ́n fún yẹn láǹfààní láti kíni tí ó tú yẹn láti máa lò tọ́ ìran tó ṣe kíni o tọ́ máa ń tàfà ń bì tàfà pé yẹn lè ti kíni o ṣàǹfààní tó pé ní tí ọ̀bà ṣàǹfààní àgbọ̀dọ̀ díbẹ̀ gan tó yẹ bá ní ìsìn tó pé ò lè wúlò fún yàn á sì á fi gba nǹkan tó wúlò ní tó wúlò lè fẹ́ sí kíni
ọmọlúwo kan lè sọ àìbí pẹ́pẹ́ tó ní olófẹ́ sí kẹ́ni ló fẹ́ kálukú ló ní Náà. ẹni pé mú nǹkan ṣé mú àṣẹ̀tì àfà wọ́n wà lọ fi gba kílé kan kìí sì mímọ́ ní tí bá nílé àfi sí kẹ́ni mọ̀kàdúrà alátẹ̀sílẹ̀mì pé èèyàn lágbára àti sí kẹ́ni àti fi nǹkan ìsílẹ̀ ẹni pé nǹkan tó pé èèyàn ò lè fi ilẹ̀ lápẹjúwe kí n pé mo fẹ́ ra oúnjẹ yìí lókè ta oúnjẹ yìí fún mi àmọ́ ẹni tí ń fi san owó tí ń fi pààrọ̀ ẹ̀ fún yín náà ni iye tí ń bẹ lórí igi yìí àbẹ́rẹ́ mi tó sọnù ẹ tó sọnù ó sì ṣe kí n ṣe kí ni Bóyá wá ló wálé àbí kò o lè rí àbí mo lè má rí ẹyẹ tí wọn ò nílò kan ní ìsọ̀rọ̀ mo lè má rí mú abẹ́ẹ̀kọ́ tí n bá rí mú tí mo ti gba kẹ́ni ọyọ̀ ọkàn ọ̀tàn ọyọ̀ wọn ní tẹ́ ń pè ní bí olùkọ́ra tá a ti mẹ́nu bá ṣáájú lọ́ba nù lọ nítorí pé èèyàn mọ àtàsí rẹ̀ níbo ni ó jà sí nítorí pé àbámọ́ ibi tí ó jà sí ìsìláàmù ó kọ̀ fún láti máa kẹ́ni o láti máa fi ṣe láti máa sí ní ààyè ìtajà ààyè ìrajà sí ìbámu nítorí pé a fẹ́ fi pààrọ̀ nǹkan fúnra wa lónìí nǹkan tá a lè sí kẹ́ni tá tá a lè fi ilẹ̀ báyìí ń mú wa báyìí gbà òun náà tó gbà wà lọ. ètò àǹfààní nǹkan yẹ ọmọ ìyá mi ò ní pé tó bá jẹ́ pé àwọn nǹkan bẹ tá a yọ ń pè ní al-asnāfu ribawiyya asnāfu ribawiyya ọmọ ìyá mi ó ní àwọn ẹ̀yà tó jẹ́ wípé èlé máa ṣẹlẹ̀ ń bẹ̀ tí Islam ṣe àlékún kanu méjèèjì ó ṣe ní kẹ́ni èèwọ̀ nípasẹ̀ wípé ó jẹ́ nǹkan tí májẹ̀mú tí wọ́n ní máa wà fún nǹkan tẹ́lẹ̀ máa wà ń bẹ̀ tí ó ń bẹ fún. Oye inshallah ta'ala ń bá mẹ́nu bá ń tọ́jú mọ́rọ̀ asnāfu ribawiyya àti mẹ́nu bá ń tọ́jú mọ́rọ̀ owó àmọ́ tọ́jú máwọn oúnjẹ irú ẹ̀ ni ẹnbẹ̀rẹ̀ àdìsí tí a mọ̀ ká àdìsí Ubadah bin Samit wọ́n sọ wípé ọjọ́ tààlà ni wọ́n sọ wípé الذهب بالذهب والفضة بالفضة والشعير بالشعير والبر بالبر والملح دي عليها حديث بقى له تمر بالتمر والملح بالملح مثلا بمثل يدا بيد فإذا اختلفت الأجناس فبيعوا كيف شئتم إذا كان يدا بيد àwọn ẹ̀sán sọ fánú ọ̀rọ̀ wípé àwọn nǹkan tó jẹ́ bí àwọn nǹkan tó jẹ́ bí owó gold ni àbí silver ó gbọ́dọ̀ rí bákan náà tẹ́kọ̀ fẹ́ fi gold ra gold silver ra silver ó gbọ́dọ̀ sí kẹ́ni o ó gbọ́dọ̀ ti bákan náà àwọn oúnjẹ ó dákọ̀ sha'ir ó dákọ̀ bur ó dákọ̀ mílẹ̀ ó tó dákọ̀ tamur bá lọ àwọn nǹkan tó dákọ̀ yìí o kì í sí pé òun ló jẹ́ pé òun nìkan ni o àwọn tó jẹ́ pé tó bá mu náà bákan náà tó jẹ́ pé wọ́n máa ń wọ̀n oúnjẹ ni tí wọ́n máa tún ṣe kí ni tí wọ́n máa ń wọ̀n ṣé báwọn tó jẹ́ pé oúnjẹ tí wọ́n máa ń wọ̀n ni òun náà ti wọnú kí ni ó ti wọnú àwọn nǹkan bíi rice beans tó jẹ́ pé kò sínú jéró kò sínú iyọ̀ kò sínú támúrù tábìlì ẹ̀sán tó kà fún wa àmì lè báyìí tọ́jú pé oúnjẹ tí wọ́n máa ń wọ̀n òun náà ti wọnú nǹkan tá à ń sọ yìí báyìí tàbá fẹ́ fi ara wọn kọ́ tá fẹ́ ní ìsìn àti mọ̀pẹ́ láìsí lọ́dọ̀ wọn bí báyìí ó pèsè mélòó láìsí foreign bẹ àti local a sì mọ̀ pé yàtọ̀ sí ara wọn bẹ́ẹ̀ kọ́ tá fẹ́ fi láìsí foreign ra local kí n dájọ́ ẹ̀ ní ìsìn báyìí ó gbọ́dọ̀ sí kí ni ó gbọ́dọ̀ fojú ra wọn lọ ká ní pé wọ́n mọ̀ lo dìríkà bí àbí dìríkà kan níbi ti foreign a gbọ́dọ̀ fẹ́ra dìríkà kan níbi kí ni local ó gbọ́dọ̀ bára wọn mu tó sì yé gbọ́dọ̀ bára wọn mu bẹ́ẹ̀ ká pé ti foreign dáa ju sí kí ni lọ torí bẹ́ẹ̀ nǹkan yóò àlékún eléyìí èlé ni tó yé èèyàn gbọ́dọ̀ gbárù rẹ o tó yé báwọn àmì àṣà nígbà tí inú àdìsí tí abọ́ àká fún wa wọ́n sọ fún ẹni tó yí ọ̀rọ̀ tó dàbí nù ẹni kan mú ilé jẹ́ pè ní tamuru tẹ́nìkan fún àmì àṣà ní ìtọ́ dáa jẹ àbí abẹ́rẹ́ pé ṣé gbogbo tamuru Khaybar ṣé gbogbo ẹ̀ ló wọ́n dá báyìí bí wọ́n ní òun lè tí ọ̀dà tó jẹ́ àsáwọ̀ wọ́n á fi wá lọ kó méjì rẹ̀ kóńgò méjì ẹ̀ wọ́n fi lọ gba kínni ètò jẹ́ ètò dáa jù tó ṣe kóńgò ẹ̀yọ kan àmì pé rìbá ni o ní tí o lè ṣe ni pé kí ni o ètò ní ọ̀dà ètò jẹ́ àsáwọ̀ lọ tà lówó kó a fowó ẹ̀ra ètò sí kínni ètò dáa
orí ẹ̀ lágbè gbogbo àwọn tọ́jẹ́ bí àwọn tọ́jẹ́ àwọn tá ń tà tọ́jẹ́ oúnjẹ táwọn mọ́ wọn agbèsè pé wọ́n fẹ́ fi ráìsì ra ráìsì ní ìsìn báyìí kí ló wà sí ní ìsìn ọlọ́ta táwọn pé fọ́ọ̀nù lọ fẹ́ rà tẹ́ pé ọmọ pé yóò kéré ju ti lókà bẹ́ẹ̀ bí kóńgò ká àti díẹ̀ ni àdìríkà ká àti díẹ̀ wọ́n àti àgbà àdìríkà ẹyọ kan ti fọ́ọ̀rìn àbí wọ́n ṣe bẹ́ẹ̀ kí ló ṣe ọlọ́ta tí lókà nǹkan àfúwé ẹ̀rá kéde fúnra rẹ̀ ó sì yé ní o túmọ̀ sí pé ní tó jẹ mọ́ àwọn tí a bá fẹ́ lo nǹkan tá a wí bí eléyìí báyìí tá pé ní téèyàn fẹ́ rà tó fẹ́ fi oúnjẹ ra oúnjẹ ni tá pé nǹkan tó jẹ́ wípé ó wà nínú àwọn ìran ẹ̀yà tí èlé mọ́ wọnú ẹ̀ tí Islam ṣe lé ìwọ ká máa tà ní tí ó yàpá síra wọn ni a gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ rí pé mọ́jàmú méjì ó pé sí tí wọ́n pè é kan náà ni kí ló ń ṣe ó gbọ́dọ̀ sí kíni ráìsì nítorí ọjọ́ fọ́ọ̀rọ̀ ọjọ́ kìíní kan ó gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ bá wọn ọ̀rọ̀ tó wí ráìsì ló kà fi wọ̀ ọ̀rọ̀ tí ráìsì àwọn kò tí wọ́n ti wọ̀ ọ̀hún á pè kó sí kíni ó gbọ́dọ̀ bá wọn ibà àwọn àmọ́kọ́ yàrá kójú ara wọn lọ́pẹ́ pé eléyìí láǹfààní ju kíni lọ́hùn ilé òun kò dáa tó bá jẹ́ kó wáyé pa síra wọn ń kọ́ tó jẹ́ pé bóyá beans wọ́n fi ra rice beans lápẹ̀júwe ẹ̀ pé wọ́n yàtọ̀ síra wọn abẹ́ẹ̀kọ́ ilé òsì tó burú kọ́ yẹ pọ̀ síra wọn níbi òṣùwọ̀n rẹ̀ ṣùgbọ́n o agbọ́dọ̀ sí kíni mo lè kàn fẹ́ fi ráìsì dèríkà kan gba beans kíni o àbí ìdàkejì rẹ̀ kò sí tó burú mbẹ̀ wọ́n pé kọ̀kọ̀ bára ọmọ náà kí lákàá ṣe àpàdé pọ̀ fún àwọn ẹ̀kan náà yàdàn bìyàt agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ agbọ́dọ̀ balẹ̀ sí kìsì báyìí ó sì yé mo rò pé yíwa yẹn mọ̀ yá mi èyí ò tó pẹ́ yẹn ká mú mo ní láìsí lé ní ìsìn báyìí ní ìsìn mo sì ní ìdí ẹ̀wà kí ní ìsìn ní ìsìn báyìí ní ìsìn máa mú ìdìríkà ẹ̀wà máa gbé lọ sóde tí ń ta kíni so a lè fi pàrọ̀ ara bí a lè fi pàrọ̀ ara wọn àmọ́ kí ló ṣẹlẹ̀ yóò jẹ́ sọ kò ní jẹ́ kíni kò lè jẹ́ dédé èsì wà tó pa pé kò sí kíni kò jọ ẹsẹ̀ kan ọjọ́ ra wọn àmọ́ kí ló ṣẹlẹ̀ nísìn agbọ́dọ̀ jẹ́ tó wá ní pé mo múra ìsì fọ́rìn wọ́n fẹ́ fi gba lókà ńkọ́ agbọ́dọ̀ jẹ́ nǹkan kan náà agbọ́dọ̀ péjọ méjì agbọ́dọ̀ sí kíni aláwọ̀kọ́ ọwọ́ jẹ́ nǹkan kan náà agbọ́dọ̀ gbà kan náà ẹ̀yẹ kejì kọ́ ọgbọ́dọ̀ gbé ọwọ́ dọ́wọ́ fún mi ní kíní mọ̀ ìfọ̀ nílé tó fẹ́ yá kọ́ ọ dárò ẹ̀ padà tó bá yá ilé òun kìí sí kíni mọ́ kìí sí títà tó pé àtọ́ bẹ́ẹ̀ àrí títà àti kíni ìyá mo lè pé mo fẹ́ yá abọ́ dìríkà kan ráìsì ní ẹsẹ̀ pé mo fọ́ tó wá dínú March ilé òsì tó burú bẹ̀ abẹ́ẹ̀kọ́ yá mi abọ́ dìríkà kan ń fọ́ ní Ramadan kò sí tó burú bẹ̀ àmọ́ ta kíni ta abọ́ dìríkà kan fún mi ń fọ́ ní àárọ̀ rẹ̀ nínú kíni nínú Ramadan ó dàbí kí ló fi dáa kíni títà ni ọjọ́ títà èèwọ̀ ni agbọ́dọ̀ pé agbọ́dọ̀ gbàdẹ́ kìí ṣe báyìí tó sì yé àwọn tó pé mo yá ní ńkọ́ ilé òsì burú ń bẹ̀ tó yí báwọn ẹ̀tọ́ bẹ́ẹ̀ àárín títà àti kíni o iṣẹ́ àtúmọ̀ ṣàlàyé lè lọ́rùn gbòógì ìdílé tààlà òfin léyìí ó yé wa àbí èyí lè fi nǹkan ara kíni o nǹkan tó pé kìí ṣowó àbẹ́ẹ̀kọ́ àmọ́ o a kéèsì kọ́ ni pé nǹkan tó pé ó láǹfààní àtàwọn méjì tá a wí báyìí ni a sì kéèsì pé tó pé àwọn nǹkan tó jẹ́ oúnjẹ tó pé ó wà nínú àwọn ìran ẹ̀yà tí ìbá máa wọ̀ agbọ́dọ̀ kéèsì méjèèmù tí bẹ́ẹ̀ bá lọ pẹ́pọ́ bá orúkọ kan náà ni agbọ́dọ̀ kéèsì pé bákan náà ni ó rí pẹ́pọ́ yàtọ̀ síra wọn ó rẹ̀ pé kí ni o ráìsì àti ráìsì náà pẹ́pọ́ yàtọ̀ síra wọn ẹ̀wà àti ráìsì kò lè bára wọn mu àmọ́ o agbọ́dọ̀ jẹ́ kí àtọwọ́dọ́wọ́ lọ́wọ́ yóò sáré fún àgbéyẹ̀wò. Assalamu alaikum. Wa alaikum salam. Gbàdo